Ọlọrun ló yọ Khadizat lọ́wọ́ àwọn ajínigbé. Kogi ni wọ́n ti jí gbé, Imo ni wọ́n ti rí i. Inú ayọ̀ àti ìdùnnú làwọn òbí, ará àti ọ̀rẹ́ Khadizat Labaran wà báyìí. Èyí kò sì ṣẹ̀yìn bí ọmọ wọn tó bọ́ sọ́wọ́ àwọn ajínigbé ṣe darí padà wálé. Ṣé ọmọ ẹni kù sàn ju ọmọ ẹni nù lọ? Ìpínlẹ̀ Kogi ni wọ́n ti jí ọmọbìnrin náà gbé. Ìpínlẹ̀ Imo ni wọ́n sì ti padà rí i. Lágbègbè kan tí wọ́n ń pè ní Galaja Junction, Lọ́kọ́jà tí ṣe olú ìlú ìpínlẹ̀ Kogi ni wọ́n ní àwọn agbébọn kan ti wá jí ọmọbìnrin ọmọ ọdún 16 náà gbé. Lẹ́yìn tí wọ́n fi aṣọ dì í lójú ni wọ́n gbé e wọnú igbó lọ, ṣùgbọ́n tí orí padà kó yọ tó bọ́ mọ́ wọn lọ́wọ́. Nínú àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo ASP Henry Okoye fi síta lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 19 oṣù kẹjọ ọdún yìí ló ti sọ pé aláàánú kan ló ran ọmọbìnrin náà lọ́wọ́ tó dóòlà ẹ̀ lọ́dọ̀ àwọn ajínigbé ọ̀hún lọ́jọ́ 25 oṣù kejì ọdún yìí, níbi tí wọ́n ló ti ń rìn gbèrègbèrè kiri lójú ọ̀nà Nkwere. Lẹ́yìn tó sá mọ́ àwọn ajínigbé náà lọ́wọ́ tán ni olójú àánú ẹ̀dá náà ti rí i. Láti bẹ̀ ló ti lọ fà á lé àwọn ọlọ́pàá tẹ̀sán ọ̀hún lọ́wọ́. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 18 oṣù kẹjọ yìí tí wọ́n fa Khadizat lé ìjọba ìpínlẹ̀ Kogi lọ́wọ́. Àwọn ẹbí rẹ̀ kò sì lè pa ọ̀rọ̀ náà mọ́ra. Ìdùnnú ṣubú lu ayọ̀ fún wọn. Kọmíṣánná fọ́rọ̀ obìnrin àti ìdàgbàsókè ìpínlẹ̀ ọ̀hún Hajia Fatima Buba tó gba ọmọ náà lọ́wọ́ àwọn ojúgbà rẹ̀ tí wọ́n mú wá láti Imo lórúkọ ìjọba ìpínlẹ̀ wọn dúpẹ́ gidigidi lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ló tún lu iléeṣẹ́ ọlọ́pàá lọ́gọ ẹnu fún gbogbo ìgbìyànjú àti akitiyan wọn láti dá ọmọ náà padà sí ìpínlẹ̀ Kogi láàyè àti àlàáfíà. Ó ní láti ìgbà tọ́rọ̀ náà ti dé tìgbó òun ní òye bá kọmíṣánná fọ́rọ̀ àwọn obìnrin nípínlẹ̀ Imo àtàwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sọ̀rọ̀ lórí bí wọn yóò ṣe tètè mú ọmọdébìnrin náà padà wá sílé. Látìgbà tá a ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ní iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin tí mo jẹ́ alákòóso fún ti ń ṣiṣẹ́ takuntakun láti rí i dájú pé ó dé láyọ̀ àti àlàáfíà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èyí ti wá sí ìmúṣẹ lónìí. Àwa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn pátá tí wọ́n jẹ́ kí eléyìí ṣeé ṣe. Wọ́n ní ọmọbìnrin náà ti darapọ̀ mọ́ àwọn mọ̀lọ́bí rẹ̀ báyìí. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.